mo ẹ má bínú mo share video I'm like okay shame me nìkan please ẹ wo video yìí now before I can see ṣùgbọ́n LATEEF ADEDIMEJI lè ní superstar ni no doubt. I am not calling ọ̀tọ̀ ní nǹkan tí àwọn audience pé wọ́n lè bá wa fẹ́ no Ọlọ́run ní jẹ́ kó wá ní pé Jeff ṣe wà kí wọ́n pe nọ́mbà yín kí wọ́n pé àwọn ta ló ń pè mí ṣanstand kò yẹ kó máa lọ báyẹn àbí kí n pè yín kẹ́ gbé kẹ́ sọ pé àìtú máa pẹ́ padà kí n pè yín lẹ́yìn ìgbà yẹn kẹ́ ti block nọ́mbà. mo pẹ́ sọ kò ń ṣe mi nìkan ni LATEEF block okay ní àjọ ń ṣọ̀rẹ́ tí gbogbo àjọ ń ṣọ̀rẹ́ tá à ń kó ra wa kiri nígbà kan náà nígbà wọn tó bá ti ń wo Orísun Miliki Express you know. So there was a time I first shoot production me mo á bèrè lọ́wọ́ LATEEF ó máa bá mi ṣiṣẹ́ o and it was like inshallah lubarika ló ń fẹ́ máa wà o inshallah lubarika ni mo ní ṣá wá sọ fẹ́ pé iṣẹ́ títí wa iṣẹ́ èpè ni àbí what do you mean. So ó wá lọ ọ̀rẹ́ mi ọmọ bàbá ọba ní ẹni yẹn jẹ́ ká pé LATEEF náà sísá ọjọ́ rẹ̀ pé kóun ṣe ró yẹn mo ní mo ti sọ fún mọ́dẹ̀ ní òun ò ṣe pé iṣẹ́ alálùbáríkà ló ń fẹ́ máa wà. So kí ni ẹ dùn mí gan I felt it like ó dùn ọmọ bàbá ọba náà. So mo ṣáà kan withdraw you know as a friend mo kan withdraw ni mi ò force ara mi dé friendship. So nígbà tó wá di few months later tí yẹn kan mi bá message mi pé kí n bóun bá LATEEF sọ pé òun fẹ́ kó wá ṣiṣẹ́ fún òun mo ní kí message ẹ̀ ní bá rí pé mi rí lórí Instagram àmì lórí WhatsApp mo ní kí lọ wo Instagram mo rí pé ó ti block mi ma ní LATEEF tún block mi so bó ṣe wá bẹ́ẹ̀ ni ṣe sọ̀rọ̀ pé ó block òun I'm like so almost gbogbo everybody ló ti block àwọn tẹ́jọ́ grow àwọn tẹ́jọ́ bẹ̀rẹ̀ àwọn January this year 2025 mo kàn wá lórí Instagram ni mo á retí Instagram gbé update page LATEEF wa ma ní àbí fan page ẹ ni mo á lọ wo page mo á rí pé LATEEF ni o mo á rí pé ó ti unblock me so definitely ó unblock me in January so he blocked me for like 4 years plus so a dúpẹ́ fọ́lọ́run Olúwa ti gbàdúrà a dúpẹ́ owó tó torí ẹ block everybody Ọlọ́run dẹ̀ ti bá abẹ́ ẹ̀ ṣe ń sìn tẹ́mi bá ti pàdé ẹ èmi máa gbowó ọmọ lọ́wọ́ ẹ o mi ò ránṣẹ́ mo máa gbowó ọmọ lọ́wọ́ ẹ mo ní sọ fún ẹ in advance ni and meanwhile let me just tell you this thing ẹ̀yin èèyàn fine it is the normal thing to outgrow people. It is a normal thing to have grown, but you don't have to block people for what? You don't have to block everybody. Anytime I want to block you, she need one lot to she need one because she pàdé níbi kan ju ole fẹ́ máa fi wora yín. So please, let's be guided. Tá bá ń ṣe big girl àti big boy fúnra wa, kò ṣe àwọn tẹ́jọ́ grow now. Àwọn tẹ́jọ́ èmi ṣá máa gbowó ọmọ mi lọ́wọ́ ẹ̀. A quick one, LATEEF, please kindly caution your students. I will advise you to caution your students, please. They are coming to my page to attack my fans, to attack me. Anyway, they can't attack me because I'm a woman of truth. So they can't attack me. If I say anywhere I see you, I'm going to collect OMO from you. Tí bá sọ pé tí bá rí ẹ máa gbowó ọmọ lọ́wọ́ ẹ. Mo fẹ́ k'Ọlọ́run bá mi bless ẹ. Ní t'Ọlọ́run bless me now after 17 years, see me expect. K'Ọlọ́run bá mi bless MOBIMPE. That's all. Ọlọ́run, mo bí t'Ọlọ́run ti lè gbàdúrà yẹn. And I know Almighty God will bless MOBIMPE very soon for the fruit of the womb. I'm not saying all these things to cajole you or to no. Kò sí nǹkan tó bad nínú just say I'm sorry, I apologize. You don't need to lower your guard. Make peace. Ṣọmọdé mọ́. Ó ti ń dàgbà, èmi náà ti ń dàgbà. Kí la fẹ́ máa fi wàhálà ṣe? Tí kò wà nínú ẹ̀ sọ síta. Ṣọmọ èèyàn tó ṣẹ̀ wọ́n náà ni. Ṣọmọ èèyàn tó ti ṣẹ̀. Ọmọ èèyàn tó so please just make peace with people. Ore. Ọlọ́run rí mi pé because ó wà nínú mi àgbà tí àkọ́ ti sọ so you need to caution and make peace, apologize, it's simple. tó ẹ̀yin èèyàn wa mà ti gbọ́ nǹkan tí arábìnrin tó wà nínú fídíò yìí tí gbogbo wa mọ̀ sí ọmọ JINAD tí ó sọ nípa LATEEF ADEDIMEJI ṣé wàhálà ò ti wá bẹ̀rẹ̀ láàrin àwọn òṣèré méjèèjì yìí báyìí o. It's simple. Ọlọ́run á ṣàánú wa